ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá, ǹjẹ́ mo kí gbogbo ọmọ Odùduwà, ǹjẹ́ mo kí yín o gbogbo ọmọ aládé níbikíbi tẹ́ ẹ bá wà tẹ́ tí ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti ti máa wo ètò Ayé Kò Tọ́. Àní fakínní ẹ̀gùn rárá torí mi ìfẹ́ kó pọ̀, torí pé àwọn tá à ń ṣètò fún gangan àwọn tó wà ní Nàìjíríà ní tí wọ́n ń gbé ní Nàìjíríà, àwọn gangan ni iná ń mọ́ lára. Àwọn ló yẹ kí wọ́n mọ ohun tí a bá ṣe àti ìgbésẹ̀ tá a bá gbé láti fi kúrò nínú àjàgà, nínú páńpẹ́, nínú ìdè tí àwọn olóṣèlú tí wọ́n fi àwa ọmọ Yorùbá sí. Ó ṣeé ṣe kó jẹ́ wípé àwọn tí wọ́n fún wa ní òmìnira gangan ni wọ́n jẹ́ ìṣòro láti ilẹ̀, àwọn ni foundation ìṣòro wa. Ṣùgbọ́n a ti ní oore ọ̀fẹ́ àti bọ́ láti gbà tí agirímẹ́ǹtì 100 years ti pé, a ti ní oore ọ̀fẹ́ àti bọ́ kúrò nínú àjàgà yẹn. Ṣùgbọ́n àwọn olóṣèlú sọ pé àfi dandan kásá wà ń bẹ̀ ni. Fún kínìdí ń bò bá jẹ́ pé sẹ́ẹ̀tì kan ní ń gbádùn gbogbo ohun tó jẹ́ ọrọ̀ àti àlùmọ́ọ́nì tó yẹ kí gbogbo orílẹ̀-èdè máa gbádùn, bó ni wọ́n ó ṣe fẹ́ kó tán mọ̀ pé tó bá ti tán tẹ́ ẹ ti lẹ́ kúrò tẹ́ ẹ lọ yẹn, wọ́n padà lọ tòní, wọn ò lè lórí ọ̀fẹ́ mọ̀ ní orílẹ̀-èdè tuntun tá à ń lọ. Ó ti tán nìyẹn. Kàkà kẹ́kọ̀ọ́ wá mọ̀ jẹ́ ṣèṣe á fi ṣe àwàdànù ni òní tí wọ́n ṣe, wọn ò ní gbàbọ̀rọ̀. Kò sí wàhálà, tolúwa ni ó ṣe. Ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú orin orílẹ̀-èdè Odùduwà, ìyẹn Odùduwà anthem. Ẹ jẹ́ ká lọ. Iṣẹ́ wa fúnlẹ̀ wá, fún ilẹ̀ ìbí wa, kàgbéga, kàgbéga, kàgbéga fàyè rí. Ìgbàgbọ́ wa ni pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́. Ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́ ká jọlá. Ìṣọ̀kan àti òmìnira ní jẹ́ ká máa lépa. Ìtẹ̀síwájú fọ̀pọ̀ ire àtòhun tó dára. Odùduwà dìde. Ẹni yọ ọmọ Odùduwà, ẹ bọ́ sí ipò yẹn, ipò yín ni ẹ̀yin lẹ́ní. Iṣẹ́ tó máa ń wà lẹ́yìn ìmọ́lẹ̀. Ọmọ Odùduwà wọ́n ní àwa ni ìmọ́lẹ̀ fún gbogbo adúláwọ̀ pátápátá. Èéṣe tó jẹ́ pé àwa tá a jẹ́ ìmọ́lẹ̀ làwa wà nínú òkùnkùn. Àwa tó yẹ kó jẹ́ wípé àwa ló yẹ kí wọ́n máa jí tanná wò. Ó wá di pé àwa gan wá ní àtùpà lúẹ́lúẹ́lẹ́búlẹ́bú tí ò ríran rí nǹkan kan. Ó mà ṣe o, ọmọ Odùduwà ẹ rí nǹkan. Ìlú wa wá di ẹni tí ó ń tanná fún àwọn orílẹ̀-èdè míì, Republic of Benin, Togo kankan wá fún wọn ná. Àwa wá wà ní òkun, àwa ní ti ń ra jẹnẹrétọ̀. Ṣé ẹ mọ iye ẹni tí ilé ìdílé tí èéfín jẹnẹrétọ̀ ti pamọ́lé? Iye fámìlì tí èéfín jẹnẹrétọ̀ ti pamọ́lé. Àtìkù ní sátífíkẹ́ẹ̀tì pé wọ́n kó jẹnẹrétọ̀ wọ Nàìjíríà wà lọ́wọ́ rẹ̀. Ṣé ẹ rò pé yóò sọ fún yín pé àwọn pín kórílẹ̀-èdè Odùduwà ó dìde, kí Biafra land náà lọ, kí Arẹwà náà lọ? Ẹ rò pé yóò easy? Àwọn tí wọ́n wà nídìí kíní olóṣèlú ni wọn ò ní gbà. Ọ̀rọ̀ kan ẹ̀yin ọmọ Késárì náà o, ẹ̀yin ọmọ Késárì, ẹ̀yin ọmọ Fáráò. Nígbà tí Fáráò tẹ̀lé Mósè dáàrin kan, Olúwa pàṣẹ, ó ní ó yá ìwọ Red Sea, Òkun Pupa lánú. Òkun bá dẹ̀ lanu gẹ́gẹ́ bí àṣẹ Olúwa. Ó sì lanu, ó sì pàdé
mọ́ Fáráò ńgbà tó dáàrin méjì gbogbo ẹ̀yin ọmọ Késárì gbogbo ẹ̀yin ọmọ tẹ́ǹtẹ́lẹ̀ Fáráò ẹ̀dẹ̀yìn ó tásìkò kẹ́ ẹ má bàa parẹ́ sínú òkun pa kẹ́ ẹ má ṣègbé pẹ̀lú aṣíwájú yín tẹ̀ǹtẹ̀lé bẹ́ẹ̀ ni ayébọ̀tọ́ ti lé lọ́dún tá a ti ń ṣe àsìtẹ́ kì í ṣàwọn Ọlọ́run ni. Fídíò kan ń lọ bí ọjọ́ mélòó kan tá a gbé jáde lórí ètò Ayé Kò Tọ́ yìí àwọn ọmọ Késárì sọ̀rọ̀ ó tẹ́ ẹ bá ti gbọ́ láyé kò tọ́ tó bá ti jẹ́ pé rọ́ àwọn ó sọ fún yín ẹ̀ tí ẹ lè gbọ́rọ́ kò pọ́síbù tẹ́ ẹ bá ti gbọ́ ló ní ẹnu èmi tí mò ń ṣe ètò Ayé Kò Tọ́ pé mi ni mo sọ ó wá jẹ́rọ́ ẹ lọ tàn díẹ̀ wò kẹ lọ wò yẹbẹyẹbẹ pé ẹ gbọ́ lẹ́nu mi tí mo ṣètò tí mo sọ ẹ lọ tàn wò mi ìfẹ́ ṣètò tó mi ìfẹ́ ṣe púpọ̀ torí àwọn ará Nàìjíríà àwọn ọ̀dọ́ gangan mo ní bá sọ̀rọ̀ ọ̀rọ̀ pọ̀ tí mo fẹ́ sọ mo ń ṣe live program bí ọjọ́ mélòó kan bóyá internet ló kọ́ọ̀tì mi ní o bóyá wọ́n rìpọ́ọ̀tì mi tí ẹ ti mẹ́nu débi kíní gan ní tí sọ̀rọ̀ tó ń ṣe kíní gan kó tó di pé kíní mo kàn rí pé íńtánẹ́ẹ̀tì kan kọ́ọ̀tì in fact orí mi lọ mo wà pissed off mi lè ṣe kankan mọ́ mo láti ṣe pé kíní ìtorí ẹ̀ ní o mi ò kàn máa rìpọ́ọ̀tì kàn máa ṣe kíkẹ́ máa kọ́ọ̀tì live video yẹn ó ti fẹ́ sú mi ìtorí ẹ̀ ní òjè kémi ó ṣe live mọ́ tipẹ́tipẹ́ ẹ̀já mọ̀ ṣe fídíò kò sí bí ó ṣe jẹ́ ẹ̀ wò tán tí màmá ṣe láì padà á mọ bí ó bá ṣe já mọ̀nà tá a tún mọ gbéga orin kan wà tí mo fẹ́ play ni mo ní yóò kan gbogbo ẹ̀yin ọmọ Késárì náà Ọlọ́run ní yóò ṣègbé pẹ̀lú aṣíwájú yín ẹ jẹ́ sáré lọ báyìí Àfọ̀njá nígbà yẹn lọ́hùn ó trọ́ọ̀sì àwọn Fúlàní Àfọ̀njá trọ́ọ̀sì Fúlàní wá gbẹ̀yìn wọ́n fi nǹkan ṣàfọ̀njá ẹja rẹ̀ ní MKO Abíọ́lá ó trọ́ọ̀sì ọ̀rẹ́ rẹ̀ dáadáa Gàmbàrí pamọ́lá àbí Gàmbàrí pa Fúlàní dẹ̀ ni ó trọ́ọ̀sì ẹ̀ Ibrahim Badamasi Babangida ó trọ́ọ̀sì Babangida ó gbọ́kànlé next thing wọ́n jẹ́ kí n lẹ́sẹ̀ rẹ̀ Babangida sọ̀rọ̀ sí spy ṣé spy ní ṣá mo fẹ́ rántí orúkọ kìíní yẹn Babangida ṣáà sọ̀rọ̀ lórí kìíní yẹn bóyá spy àbí nǹkan mi ìrántí ẹ̀ dáadáa mọ́ ló sọ̀rọ̀ ó ní Sani Abacha ó wà lára àwọn tí ò jẹ́ kó ń gbé ìjọba sílẹ̀ fún MKO Abíọ́lá wípé olóhùn ó pa wọn olóhùn ó pa òun ó sì pẹ́ tó ń fẹ́ gbéjọba fún wọ́n wá fi sọ́nẹ́kàn bẹ́ẹ̀ wọ́n wá ń fi ìkòkò wọ́n fi sọ ẹran wọ́n wá lọ fi Sani Abacha wọ́n wá lọ fi sọ́nẹ́kàn ngbò ya ni wọ́n jẹ́ lóbi oṣù mẹ́ta kan wọ́n kàn gbà sọ́nẹ́kàn pàkọ́ bọ́ta ni wọ́n kàn fẹ́ tí wọ́n fẹ́ kó wà bẹ́ẹ̀ ni. ṣe rí i pé wọ́n ń tó sẹ́ẹ̀tì ní nínú yàrá tí wọ́n wà wọ́n wá ń rotéètì ẹ̀ àwọn ọmọ Nàìjíríà àwọn àdá kékeré kí ní jẹ́ dàbí mugun àbí mugun tiẹ̀ ní wá. àgbà tá a lẹni tí ó jà fún wa tá a lásíwájú kankan níbẹ̀ tó lè jà fún ọmọ Yorùbá. gbogbo àwọn ẹgbẹ́ tó yẹ kó lè dìde kí ẹnu wọn lè tọrọ kí wọ́n lè sọ pé ọmọ Yorùbá àfẹ́ akọ́. àwọn wo gbogbo ẹgbẹ́ yẹn gan bóyá tá a bá pa gbogbo ẹgbẹ́ ìjẹ́ Yorùbá tí wọ́n ń tàṣẹ nílá tá a lá ní láṣíwájú gan tá a ní láṣíwájú ilẹ̀ Yorùbá tí wọ́n ń sojú ọmọ Yorùbá gan bóyá gbogbo wọn tiẹ̀ pé áàfù gan gbogbo àwọn ẹgbẹ́ tí wọ́n á rò pé ó jẹ́ ẹgbẹ́ tí wọ́n ń ṣe pé kí bóyá náà pé áàfù báyìí tó bá sọ̀rọ̀ inú pálọ̀ wọn ti sọ ọ̀rọ̀ wọn ò ní wéètì bí kankan táwa ní wọ́n sojú wa ní Àbújá ẹ̀kan lọ́ọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn wo lọ́ bá sọ̀rọ̀ inú wọn kàn sọnù pálọ̀ ni ọ̀rọ̀ wọn ò débì kankan. ọ̀rọ̀ pọ̀ tí mo fẹ́ sọ mi ní fàágùn ara mi ò ṣe yẹ̀yẹ́ náà bọ̀ tó wù mí kí n ṣe yẹ̀bọ̀ ara mi ò ṣe yẹ̀ ẹ jẹ́ ká sáré gbọ́ kínní ẹjọ́ important. Odùduwà gbogbo ọmọ Odùduwà nílé lóko àti lẹ́yìn odi àsìkò tó láti gba òmìnira kúrò lọ́wọ́ orílẹ̀-èdè amúnisìn ẹ já parapọ̀ láti gba òmìnira ilẹ̀ wa tí í ṣe ilẹ̀ Odùduwà
gbogbo wa pátá ẹ já lọ sórí ìkànnì Telegram àti WhatsApp tiwa ìyẹn Odùduwà petition and poll láti dìbò àti láti fọwọ́ sí ìwé wípé ọmọ Odùduwà ni mí tí mo sì ń fẹ́ òmìnira orílẹ̀-èdè Odùduwà. Ẹ rántí pé àjò ò lè dàbí ilé o, ká parapọ̀ ká gba òmìnira ilẹ̀ wa ló tọ́. Èyí ò la owó lọ rárá o. Fún àlàyé síwájú sí i ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí WhatsApp nọ́mbà yìí 09030743410 lẹ́ẹ̀kan sí 09030743410 tàbí 08189151474 ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 08189151474 ìṣọ̀kan Oòduà tèmi tìrẹ ni. Fèsì yẹn pọ̀. Increase the AC. Increase. Ǹjẹ́ mo kí gbogbo ẹ̀yin tẹ́ bá ń la oore ọ̀fẹ́ àti àǹfààní láti máa wò á kó tó di pé màá tiẹ̀ lọ rárá. Torí pé àwọn kan wà tí wọn ò jó sún wọn tí wọn ò jó rẹ̀ wọ́n. Àwọn yẹn ni wọ́n ń jà fitafita ni wọ́n ń gbìyànjú lórí kọ́mọ Yorùbá ká lè bá kúrò nínú ọ̀fìn tá a jì sí. Kọ́mọ Yorùbá ká lè bá mókè níbi ìgbìyànjú tá a ṣe pa fẹ́ kúrò nínú ìṣòro àti àtọdúnmọ́dún tá a ti wà. Àwọn kan lọ́lọ́run ó lò láti kúrò nínú ìṣòro tá a wà yìí. Àwọn kan ń ṣe lábẹ́lẹ̀, àwọn kan ń ṣe láṣehàn, àwọn kan sì tún ń gbìyànjú káàkiri. Gbogbo yín la wá kí la ṣe pẹ̀lẹ́ la lù yín lọ́gọ̀ ẹnu. Gbogbo yín ṣe ń ṣètò tẹ́ ìjà fitafita lórí social media tẹ́ ń gbìyànjú á kí yín o. Ẹ kú bẹ́ẹ̀ ṣe ń ṣe Èdùmàrè yóò gbà fún gbogbo wa. Ṣùgbọ́n pàápàá jùlọ ẹ ní láti fókọ̀sì ọ̀rọ̀ yín lórí àwọn ọ̀dọ́. Ọ̀dọ́ ní 95% impact tí wọ́n ní láti take nínú kinní kó lè bá ṣeéṣe. Àwọn àgbàlagbà náà ní tiwọn, ṣùgbọ́n ọ̀dọ́ ni àwọn people yìí lò as instrument. Tí àbọ̀ wá tú okùn kúrò lọ́rùn àwọn ọ̀dọ́ kò lè yí sí o. Ẹ jẹ́ kọ́rọ̀ mi ó yé yín dáadáa. Mo fi àsìkò yìí mo fi kí Ayọ̀ Ògúndìmú AY Citizen mo kí wọn dáadáa. Wọ́n gbìyànjú lórí Odùduwà TV radio mo kí wọn, mo lù wọ́n lọ́gọ̀ ẹnu, mo kàn sára sí wọn. Adé Heritage náà àwọn náà wọ́n gbìyànjú, èèyàn pọ̀. Ọláyọmí Kòíkì akíwọn, Olùṣàtọ́lá Adéníyì lódà bẹ́ẹ̀ náà ni akíwọn, alùwọ̀n lọ́gọ̀ ẹnu. Máyégún Politico àwọn èèyàn pọ̀, mélòó la fẹ́ dárúkọ, mélòó la fẹ́ kà, ṣé Frank Bello la fẹ́ mọ̀ sọ ni àbí mélòó la fẹ́ fẹ́ sáadá. Erelu náà wà bí àwọn èèyàn pọ̀ gan. Akíwọn alùwọ̀n lọ́gọ̀ ẹnu ó kú iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe. Kì í ṣe torí kankan ni wọ́n ń ṣe, àwọn pípù yẹn ó dáa fún wọn. Ìlú òyìnbó ni wọ́n wà, aráàlú òyìnbó wá ń jà fitafita pèsè aláàfẹ́ káyé ọmọ Yorùbá náà ò dáa. Ìwọ ọ̀dọ́ tó ronú tọ́pọ́lọ́ ẹ ti sọnù, ìwọ tíyà ń jẹ mọ́lẹ̀, ìwọ jẹ́ pé tó bá jẹ tàárọ̀ kò sí bóyá fẹ́ jẹ tọ̀sán débi alẹ́. Ìwọ kan ló wàá ronú pé kí ló fẹ́ ṣe, kí ni impact, kí ni great impact tí wọ́n náà fẹ́ contribute sí kí ọmọ Yorùbá ká lè bá àgbà òmìnira. Ìwọ kan lára ní náà gbogbo táìmù COVID-19 yẹn, ṣó mọye bí àṣejọ́ tó ni, ṣó mọye bí àtìmọ́wọ́ lẹ́nu ṣe ní ọ lára. Ìwọ ló wàá mọ tó kàn, ó mọ̀ ṣe o. Ẹ jẹ́ n sáré ìjàpọ̀ kí sáré mọ̀ mo kí David Babs mo kí wọn, YYFE.V mo kí wọn, bàbá wa Moses Adeleke mo kí wọn, ìyá wa Ọmọlára Sunshine mo kí àwọn náà, Dípò Òní ọmọ ńlá ààrẹ Kúrúnmí Kakanfò akíwọn, Ṣọlá Kòsọ́kọ́, Ṣọlá Sàlàkọ́, Victor Samuel Adésopé Dáre, Ẹyẹtán Tósán, Ayògúndìmú àti kíwọn AY Citizen, Folúkẹ́ Martins, Ìṣọ̀kan Yorùbá, Kàmọ́rù Ṣòbọ̀, Kẹ́misọ́lá Ọmọ́tóyìnbó, Kéré Yorùbá Kọ̀yà, Nurudeen Adeleke, Ọ̀gbẹ́ni Ṣẹ́gun Oníbíyọ̀,
Olúwaṣọlá Bòmíláńlẹ́yìn, Ọpẹ́ Olúwa, Elisha Adémóyègún, Ọ̀túnba Ládìpọ̀ Olùsànyà, Paul Johnson, bàbá wa ni bàbá Paul Johnson, Òfúdà Ọmọlólú Òṣìfìlà akíwọn, Olúwanífẹ̀mí Alọ́ Siano ọmọ Yorùbá akíwọn, gbogbo àwọn ẹgbẹ́ YYF lákì, ẹgbẹ́ Yorùbá Avengers akíwọn, Yorùbá World Congress akíwọn, Yorùbá Kọ́yà Movement akíwọn, Yorùbá Youth Renaissance akíwọn, Yorùbá Council of Youth Worldwide YWYC akíwọn, Yorùbá Youth Coalition akíwọn, akí gbogbo ẹgbẹ́ láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó parí sí, akí ẹgbẹ́ YCE ìyẹn Yorùbá Council of Elders akí gbogbo wọn, akí gbogbo ẹgbẹ́ la kí pátápátá. Ẹ jẹ́ ká sáré bẹ̀rẹ̀ láti ibi tí a ti fẹ́ bẹ̀rẹ̀ ká sáré tètè máa lọ torí pé ààrẹ ọjọ́ mùsùlùkùn. Òróǹro olólóṣèlú jẹ́ fún wa lórílẹ̀‐èdè Nàìjíríà, ẹ jẹ́ ká wá là. Òróǹro olólóṣèlú jẹ́ fún ọmọ Yorùbá, òróǹro sì máa ń ba gbogbo odidi ẹran jẹ́ ni tó bá ti fi lè ṣe ìṣìfọ́ sí ẹran. Olóṣèlú wọ́n ti poison mind àwọn ọ̀dọ́ débi pé wọ́n ti jẹ́ kó believe pé kò possible kò dẹ̀ lè ṣeé ṣe. Gbogbo èyí tẹ̀ ń tẹ̀lé Tinubu tẹ̀ ń fẹ́ 2023 fíùsì tó ń ṣiṣẹ́ ní orí yín ó ti burn. Gbogbo èyí tẹ̀ ń pariwo orúkọ Tinubu 2023 fíùsì téèyàn fi máa ń rorí tí ó yẹ kó mú yín nù kí ẹ ṣe ti fíùsì téèyàn fi máa ń rorí ní àròjinlẹ̀ ó ti burn. Fíùsì yẹn ti cut, circuit yẹn ti ní problem. Torí mo rí gẹ́gẹ́ bí ẹni tọ́pọlọ yìí ti sọnù. Bẹ́ẹ̀ ni ayé kò tọ́ lélẹ̀, kò sí tẹ́fẹ́ gbọ́dọ̀ tọ́ lọ, ẹ gbàgbé. Tí bá wá sọ̀rọ̀ nílẹ̀ nǹkan tó bá ti kọ́ ọ̀la tí ò ní bàjẹ́ pọ́ọ̀sì ẹ̀ ní o, mọ̀lẹ́ fún mọ̀lẹ́ o, tó tó bá fẹ́ lulẹ̀ fún mọ̀lẹ́ ní ìsìnkú ló sùn ṣe wo ayé kò tọ́ lọ́la, mọ̀lẹ́ fún mọ̀lẹ́ o, tó o bá ti gbó tọ̀rọ̀ nílẹ̀ fún kan jẹ́ sáré já ọ. Ṣé ẹ mọ̀ wípé bí olóṣèlú bí wọ́n ṣe jẹ́ poison fún wa lásìkò yìí tí wọ́n ń fi nǹkan ṣe wá tá a sì ní agbára tá a lè ṣe, tí àwọn wò pé báwo ni àwọn kan ó ṣe mọ dàbí Késárì tán tún máa tẹ̀lé olóṣèlú jẹ́ pé àwọn náà fi nǹkan ṣe wá débi tá a wà yìí dé sáré já ọ. Tó bá wò wípé ó lè dáa olóṣèlú ni ó ṣe yóò dáa, tó bá jẹ́ pé olóṣèlú ni ó ṣe tí ó dáa láti 1999 wọn ò ní jó bàjẹ́ dé level tó bàjẹ́ dé yìí tí gbogbo ayé fi sọ pé Nàìjíríà ò lè da kò lè da kò lè da kò lè da. Tí bá débẹ̀ mí náà kò tèmi jẹ ni ọmọ kékeré tí ò mọ kankan tí ò tó bá ogan tí mọ̀ pé wọ́n ń kówó jẹ ní tó bá dàbújá. Ṣé yẹn ni oríire ò wà lè ronú dé level tí ọpọlọ ẹ fi lè ṣiṣẹ́ kì í ṣe lórí ronú gan, ronú dé level of thinking rẹ tí yóò fi think délẹ̀délẹ̀ tó fi lè mọ̀ wípé kò possible olóṣèlú kan ló lè ṣe mọ́. Olóṣèlú kan kò lè fún wa ní ìtànfẹ́, tó bá yẹ pé lè fún wa ni wọ́n yé ọdún tí olóṣèlú tí wọ́n ti ń pààrọ̀ tí wọ́n ń pààrọ̀ dé level tá a wà yìí wọ́n bá ti ṣe kó ti dáa kó tẹ̀ ní wọ́n sì dé level rárá. Kí wọ́n ló dé tí wọ́n ọ̀dọ́ tó lọ́pọlọ tó jí tó yẹ kó o lè dárò orí pé sóṣì lè possible ṣá kó lóṣèlú tí wọ́n bá yé Nàìjíríà jẹ́ dé level tó wà yìí kí wọ́n láwọn fẹ́ túnṣe. Tá a bá ti sọ̀rọ̀ ìwọ kan rò orí dé level yẹn. Jẹ́ wá sáré já ọ. Ṣé ẹ mọ̀ pé àwa mọ̀ wípé olórí burúkú ni àwọn Boko Haram, ṣùgbọ́n àwọn kan ni wọ́n ń recruit Boko Haram. Báwọn pípù yẹn ṣe ń recruit Boko Haram yẹn, Boko Haram wà dé bọ́ọ̀bù mọ́ra yóò wà ní óyá yóò lọ sáàrin àwọn èèyàn yóò lọ bọ́ àwọn kí olórí burúkú àwọn Boko Haram ni wọ́n ti padà wọn fún kínní ẹjà tó fi ń bàlújẹ́. Àwọn mọ̀ pé àwọn pípù yẹn nǹkan ṣe ò dáa, ṣùgbọ́n wọ́n ti convince àwọn pípù yẹn dé level tó fi mọ̀ pé tó o bá ti fi lè ṣe o ọ̀run rere ló ń lọ. Olórí burúkú sọ pé dé bọ́ọ̀bù mọ́ra lọ́ọ́ fi pa àwọn èèyàn kí wọ́n náà kú. Òun sì wà bẹ́ẹ̀, òun ò dé bọ́ọ̀bù mọ́ra kó kú kóun náà lè lọ ọ̀run rere.
kó lè níjọba rere kó lè wà ní apá ọ̀tún Ọlọ́run òun ò ṣe ṣùgbọ́n òun sọ fáwọn tó fẹ́ ṣe pé kìíní pé ó yá gbà lọ pa iye èèyàn tó bá ti pa báyìí ni Ọlọ́run ò fi sọ pé kó mọ lọ́run rere wọ́n ti brainwash wọn ohun tó lóṣèlú tẹ̀ǹtẹ̀lé ṣe fún yín nìyẹn wọ́n ti brainwash yín dé lẹ́fù jẹ́ pé ẹ lè padà rorí kẹ́ ẹ jí padà kúrò nínú nǹkan tó ti fi ṣe ọpọlọ yín pé àdẹ̀ntẹ̀lé wọn láti ẹjọ́ ìwọ̀n ti ẹ̀ṣẹ̀ kan fún àkígan níná ẹ lè ronú dé lẹ́fù yẹn mọ́ torí wọ́n ti brainwash yín dé lẹ́fù yẹn tó bá jẹ́ pé lóṣèlú ó ṣe tí ó da ni wọn ò ní bàjẹ́ dé lẹ́fù tó dé yìí so gbàgbé pé lóṣèlú kankan lè ṣe tó bá ti wò ó tó bá jọmọ Késárì àbó jọmọ Fáráò tó ń tẹ̀lé Fáráò èmi ò tún dá ọ èmi ò jọ ìwọ kan sáàmù wáyé kò tọ́ ó dá yúùtù ní ọ orí ẹ ó pé àwa tá à ń sọ̀rọ̀ lórí tá à ń ṣe gbogbo social media video tá à ń gbìyànjú yìí máa wò ó àwọn dàbí connection fíìsì ọpọlọ rẹ tó fi lè ronú délẹ̀ tó fi lè ní second thought àbí second thinking pé ṣó yẹ kó mọ̀ lọ báyìí ṣá ṣó lè rí báyìí ṣá àwọn làwọn dàbí connection fíìsì yẹn táàmù positive àti negative tá a jọ yẹn pọ̀ pápọ́lọ́ ó fi lè ṣiṣẹ́ normal tó ó fi lè dá lórí jinlẹ̀ olóṣèlú kò lè ṣe Nàìjíríà kò dáa mọ́ tó bá jẹ́ pé torí pé o fẹ́ dàbí loyal servant ni ó máa ń da kéèyàn jẹ́ loyal servant lẹ́yìn ọ̀gá èèyàn torí pé ẹyẹlé máa ń bóńlé jẹ ó máa ń bóńlé mu tó bá dọjọ́ ọkú kò ní í yẹrí bẹ́ẹ̀ ni tó bá wá mọ̀ pé kú tó fẹ́ kú yẹn ó bá ní impact tí ó ṣe fún fámílì ẹ tó o bá padà kú tó lóṣèlú yẹn ó sọ pé mo compensate fámílì ẹ fúnpọ̀ òkúkú ẹ̀sìn òkúkú ìjà òkúkú òṣèlú tọmọ tí ẹ ń bẹ nílùú òyìnbó tí òpó ọmọ rẹ̀ kókó ọmọ bóun ṣe òṣèlú ẹ tó bá ti mọ̀ pé kú yẹn àtọmọ tó ti bílẹ̀ àtẹbí ẹ tó mọ̀ pé kú yẹn wúlò fún wọn kú pẹ̀lú rẹ̀ ó rí pé kò parun tẹ́jọ́ lọ yẹn ẹ̀jọ̀ parun náà ni eléyìí èsè wọn ni wọ́n pé kèé ṣàwa là ń sọ̀rọ̀ èmi èé ronú pé kí ni ó jẹ́ kó tí mo fẹ́ sọ tọ́lọ́run bá ti gbé wá ó ti gbé wá nìyẹn tó bá ti fẹ́ fèsì lórí prógrámù yìí fèsì tó bá jọmọ Késárì àádọ́ lóhùn bóyá nu next program láti dán lóhùn ni o bóyá nu comment láti dán lóhùn ni o àádọ́ lóhùn. Tinubu for 2023 yes ṣé ẹ mọ̀ wípé olóṣèlú lórílẹ̀‐èdè Nàìjíríà tí pátì kan bá ń rù lọ́wọ́ tó di àsìkò election tí pátì kan rù lọ́wọ́ ẹ rí i pé wọ́n wá sọ pé pátì kan bá ṣàti announce pé ẹgbẹ́ báyìí ló fẹ́ wọlé o àbí ẹgbẹ́ báyìí ló wọlé o tẹ́ẹ̀bà fi rí bí ọjọ́ mélòó kankan tó di pé wọ́n ní wọ́n fẹ́ gbéjọba lẹ̀ ní May 29 wọ́n fẹ́ máa ṣe kinní kankan ẹ wà á rí tó lórí burúkú tó lùsì ní pátì àná ní pátì táyé ẹ ti bàjẹ́ tó lùsì yẹn yóò wà lóun ṣe crossover láti pátì tó ti lùsì yẹn lọ sí present party tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wọlé fún new election yóò wà tún lóun kọ́ àwọn èrò olórí burúkú àwọn ẹni ìjà tó àwọn ẹni òṣì tí yà ń jẹ tí wọn ò lè dá lórí yóò wà lóun kó wọn ó tún kó wọn lọ́dún pátì tuntun àwọn olórí burúkú ẹgbẹ́ ti bí náà wọ́n tún wá lórí rédé olórí burúkú jẹ́ pé ayé ẹ̀ bàjẹ́ ń pátì àná ni wọn ò ṣe dìbò fún kó wọlé wọ́n wà tún gbọ́ olórí burúkú yẹn mọ́ra wọnú pátì tuntun olórí burúkú wá padà bọ́ sí pátì olóríire yóò wà tún kórí burúkú yẹn ran pátì re orí burúkú wá ń tàn orí burúkú ò tán nínú ẹgbẹ́ yẹn kò tán nínú ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà ṣé rí pé ṣekúṣẹyẹ ni wọ́n ṣekúṣẹyẹ lolóṣèlú ibi tó bá ti rìn nǹkan jẹ báyìí ni wọ́n mọ̀ lọ wọ́n ti wá yín bá tiẹ̀ sínú ọpọlọ ẹ̀yin yúùtù náà kò jẹ́ kó rí yín ó pé nǹkan ti sọpọlọ ẹ̀yin yúùtù. olóṣèlú wa ń lò wọ́n olóṣèlú bímọ tiẹ̀ sílùú òyìnbó ó lọ́mọ rẹ̀ nílùú òyìnbó ọmọ tiẹ̀ lọ nursery school tì ìwọ rówó nursery school san tì òun sì rán ọmọ lọ tiẹ̀ lọ sílùú òyìnbó ọmọ
ọmọ ẹ lọ gba sàtífíkẹ́tì ó lọ gba oyè kí gbogbo oyè tí wọ́n máa ń gbà nílùú òyìnbó lọ́mọ tiẹ̀ lọ gbà nílùú òyìnbó ọmọ tiẹ̀ ń bẹ ní primary school ọ̀hún ni wọn ò tún ṣe yìí primary school yẹn ni wọ́n ti ń daṣẹ́ lẹ̀ yìí sórí ẹ̀ dàrú ni ó tiẹ̀ wá lè dárò rí kó kàn tiẹ̀ ronú lẹ́ẹ̀mejì wò mi ìrẹ̀ fẹ́ kí fídíò yóò pọ̀ o mi ìrẹ̀ tí ìdèmí kankan gan ẹ̀yin ọ̀dọ́ kí ló ń ṣe yín báyìí náà ṣọ́ṣẹ́ pẹ̀ fún yín ni ẹ sì tún máa pariwo APC ní o PDP ní o ayé yín ta ayé yín ó ta bí wọ́n ṣe ń sáré tẹ̀lé Tinubu yẹn tó ń sáré tẹ̀lé Tinubu káàkiri tó jẹ́ pé tí nǹkan bá ṣe ọ́ ò lè lọ́ọ́ bá kó fún ọ lówó kó nǹkan ò lè ṣe ẹ bí ẹ ìyàwó ẹ ò lè bímọ kó lọ́ọ́ bá Tinubu kó fún 50,000 orí ẹ dàrú wọ́n sáré tẹ̀lé olóṣèlú kiri ò ronú àìsọ bí táyé ó ti da Odùduwà Republic tọ́lọ́mọ́mọ́ ti gbé kalẹ̀ wò ó ẹ rí pójú ó padà tìyìn bọ́ àtẹ̀yìn àtọ̀gá yín inú rà ẹ rí ẹsẹ̀ kan báyìí ló ṣẹ́kù fún yẹn gbé ẹ rí pé ẹjọ́ rì ní tẹ́ ẹ̀ bá ti tètè padà eléyìí èṣe wọn ni wọ́n pé mo ń padà bọ̀ mo ní another program odidi kan àbí méjì ni ó jẹ́ táàbì treat program yẹn mo fi pamọ́ ó máa ẹ́fì mi ìdí ìsàn kankan lórí ẹ̀ ń gbò bá tásìkò ẹ rí olóṣèlú wọ́n kọ̀ wọn ò tún health sector wa ṣe wọ́n lọ ń gba ó mà ṣe o olóṣèlú kọ̀ wọn ò tún health center ṣe wọn ò tún health sector ṣe ìyàwó tí ẹ fẹ́ bímọ ò lè gbé lọ sí health center àbí kó gbé lọ sí private hospital ìyàwó tí ọmọ tí wọn ìyàwó tí wọ́n sì lọ bímọ sílùú èbó orí báyìí ẹ̀ta àwọn yẹn ló tún wá tún sáré tẹ̀lé káàkiri ọpọlọ yín mọ̀ dojú dé o gbogbo ẹ̀yin tẹ̀lé láwọn olóṣèlú yìí ṣé torí àtijẹ náà ni torí àtijẹ àti mu àwọn náà ni wọ́n fìyàn bá ti yín jẹ́ àwọn náà fìṣẹ́ sílùú ṣé gbogbo ìlú òyìnbó ìlàwọn olóṣèlú yìí lọ wọ́n mọ táwọn ìjọba àwọn yẹn ń ṣe fún wọn torí pé wọ́n fẹ́ kọ́ọ̀tù láti máa mú yín lẹ́rù nì ká ẹ lè má bọ́ nínú oko ẹrú yẹn náà ni wọ́n ṣe ń fi ṣe yín bẹ́ẹ̀ ó mọ̀ ṣe fẹ́yìn tẹ́ ẹ̀ mọ̀ tí ì ní international exposure yìí o tí ì ní international exposure kò jẹ́ kó dùn yín là sáwọn nǹkan kan ká ẹ lè rí àwọn ìrírí bó ṣe ń ṣe ní àwọn advanced country ká ẹ lè mọ̀ pé nǹkan ṣe yín ọlọ́run wàláì nǹkan ṣe yín ìwọ sáré tẹ̀lé olóṣèlú kiri ṣé bó ṣe sáré tẹ̀lé Tinubu kiri bẹ́ẹ̀ náà ló ṣe ní fẹ́ sáré tẹ̀lé ọmọ Tinubu kiri kó o tún mọ̀ ṣe ṣàṣàṣà fọ́mọ Tinubu ìwọ tó fẹ́ mọ̀ ṣe ṣàṣàṣà fọ́mọ Tinubu ó ṣe ṣàṣàṣà fún Tinubu ó ṣe ṣàṣàṣà fọ́mọ ẹ̀ ọmọ rẹ̀ ó tún padà tún ṣe ṣàṣàṣà fọ́mọ Tinubu ni ó tún ṣe ṣàṣàṣà fọ́mọ Tinubu ẹ máa ń gbẹnu ẹ sọ̀hún kò ní rí bẹ́ẹ̀ kí ló ń sọ ṣé tó ń ṣe yìí foundation kó rí bẹ́ẹ̀ ló ń lé yìí foundation kó rí bẹ́ẹ̀ ló ń lé yìí kọ́mọ rẹ̀ ó tún ṣe ṣàfọ́mọ Tinubu kọ́mọ rẹ̀ kí wọ́n gan ṣe ṣàṣàfọ́mọ ọmọ Tinubu ni tó ń lé yìí òòrò náà ṣé ẹ kọ́ ṣe ẹ̀sọ́ ọmọ ẹ pé òòrò rí pẹ̀lú tó ń ṣe yìí ó yà sọ tí ń jẹ́ social amenities táwọn olóṣèlú yìí ṣe àti impact wọn sílẹ̀ Yorùbá kan sọ ẹjẹ́ sáré jayín ayé Awólọ́wọ̀ ni wọ́n ṣe ní NTA wà ìsájẹmọ́ lọ ayé Awólọ́wọ̀ náà ayé Awólọ́wọ̀ ní NTA wà ayé Awólọ́wọ̀ ní Cocoa House wà ayé Awólọ́wọ̀ ní kí náà korúkọ ẹ̀ ayé Awólọ́wọ̀ ní UI wà kí ló wà anyway ayé àwọn Awólọ́wọ̀ ni ẹjá sọ gbogbo nǹkan báyẹn ṣá ayé àwọn Awólọ́wọ̀ ni owó obì owó kòkó owó kọfí owó rọ́bà ni wọ́n fi ṣe gbogbo kìíní yẹn ní táìmù yẹn ojú òtútù ìlà ní tìtọ́jú ti là tá a ti ń ta epo ẹ̀sán tí wọ́n fi owó petrol ṣe láti ìgbà yìí tó ti ń náwó petrol bọ̀dí sí ẹ̀sán tó fowó petrol ṣe ìwọ ọmọ Késàrì tó ń tẹ̀lé òṣèlú tó lóye ẹ̀yìn olóṣèlú ìlú òkú sí ó yà sọ tí ọ̀gá rẹ tó fi owó òṣèlú torí nídìí petrol sọ tó fi ṣe nàkàbà ìsọ pé tí ọ̀gá mi fowó petrol ṣe rèé
ṣe rí i pé wọ́n useless tó o bá ti lè point ẹyọ kan báyìí so orí pọ̀ gẹ̀ useless so orí pẹ́ ni ìyá ló ń tẹ̀lé so orí pọ̀ ga òfò lórí burúkú lẹ́yìn tó ń tẹ̀lé yẹn tó o pè lọ́gàá kò ní great kò ní any impact kankan tó fi owó òṣèlú tó rí ká sọ wípé tóun náà ṣe rèé ká sọ pé lágbájá orúkọ rẹ̀ ni wọ́n fi kọ́ kinní kan o ọ̀gá rẹ̀ kò ló kọ gbogbo ọdún tó fi ṣòṣèlú rẹ̀ tẹ́ sọ pé fi wà ń jọba yẹn kò rí nǹkan kan ẹyọ kan báyìí fi ọdún yẹn ṣe 16 years ní àbí 24 years báyìí ntọ́gá rẹ̀ fi yọ ọdún tó fi lò nídìí òṣèlú kò rí nǹkan kan gidi bẹ́ẹ̀ kan pé pàtó tó fi ṣe rèé bẹ́ẹ̀ ni gbogbo olóṣèlú yẹn ṣe rí olórí burúkú wọn tún ya kóòtù lẹ́tà ni gbogbo èmi náítẹ̀ ni o kíní kankan ni o náípòsì ni o olórí ibú wọn tún lọ gbé gbogbo ẹ̀ta mọ̀tẹ̀ tàbí ìsìn iná òtún lójútùú ìkankan lójútùú ṣé ẹni kó lórí burúkú táyé tiwọn náà lè lójútùú láwọn tẹ̀ ń tẹ̀lé ẹ wá ní wọ́n tún mọ̀ padà bọ̀ wá ṣe 2023 so orí páyé ń ṣèwọ náà so orí páyé ń ṣọ ẹ̀ tó yẹ kọ́sì ẹ̀sọ́ mọ́ páyé ń ṣọ́ pẹ̀lú tó ń ṣe ẹni tí wọn ò láṣeyọrí gidi tẹ́ ẹ tún sáré tẹ̀lé wọn lẹ́yìn ṣé torí àtijẹ́ iná náà ní sá àbí torí kóńgò ráìsì wọn fún yín àbí 500 tí wọ́n máa ń pín fún jẹ́bọ́n sáyẹ́dẹ̀dẹ̀ ló ń tẹ̀lú kiri lápẹ́ tí àbá ṣẹlẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí ní yìnbọn ní campaign ẹ tó bá kú fún yín nínú yín ikú sàrà lẹ kú kò sí tán fi ẹ wọn ń bá tán tiẹ̀ mẹ bí ẹ sọmọ bí ẹni tó lọ ké bí ẹni pé kú ipò wọn kú ọ̀fọ̀ ó mọ̀ ṣe o nǹkan mọ̀ sẹ́yìn ọ̀dọ́ o bí o láṣẹ wá gbọ́rọ̀ yín bàbá yìí ohun tí mo fẹ́ treat pọ̀ ń bí ok ẹ jẹ́ sáré lọ bí fọ́tò kan já rìnrìn bí ọjọ́ bí ọ̀sẹ̀ mélòó kan lórí íńtánẹ́ẹ̀tì mọ́tò yẹn mo wá rí pé bẹ́ẹ̀ mọ̀ lélẹ́yìí o kí ló wà ní fọ́tò náà kábíyèsí kan nílẹ̀ Yorùbá tó ti lé ní ẹja sọ pé tó ti bí kábíyèsí kan nílẹ̀ Yorùbá ara àwọn first class ọba nílẹ̀ Yorùbá tó ti tó ogún mẹ́rin ọdún which is 80 years ọgọ́rin ọdún 80 years ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ obìnrin arẹwà tuntun kan bóyá wọ́n ti wá fẹ́ ti pẹ́ ni o bóyá wọ́n ṣe fẹ́ ni o torí ẹnìkan sọ fún mi pé obìnrin yẹn ti bí ìbejì fún kábíyèsí tí mò ń sọ balẹ̀ Yorùbá tí mò ń sọ yìí o fúnra but ara àwọn first class ọba balẹ̀ Yorùbá ni mo wá ń wo arábìnrin wọn pé tó máa ń sọ pé ègbin ṣé ẹ máa ń pèlè ègbin ṣá wọn sọ pé ègbin lélẹ̀ ègbin ni kábíyèsí ìfẹ́ at the age of 81 years kábíyèsí ìfẹ́ ọmọbìnrin ègbin yìí no ọmọbìnrin tó dáa bí ègbin yìí ṣùgbọ́n èyí tẹ́ ẹ jẹ́ ọ̀dọ́ tó jẹ́ pé sẹ́ẹ̀tì yín ló yẹ ká ẹ máa fẹ́ àwọn obìnrin yìí tẹ́ ẹ bá tòsí wọn gan wọn ò sì tọ́ sí yín lára ni ibi táwọn olóṣèlú báyé yín dé jẹ́ nìyẹn àwọn obìnrin tó pé irú yín ló yẹ ká ẹ máa fẹ́ wọn àwọn tó jẹ́ pé even great grandfather yín ni wọ́n àwọn ni wọ́n ń fẹ́ àwọn obìnrin tó yẹ kí irú yín ó máa fẹ́ ṣẹ́ni pé ẹ̀sìn ti ṣe yín Ọlọ́run ṣẹ́ni pé ẹ̀sìn ti ṣe yín ẹ lè kọdún sínú àwọn ọmọ yẹn kí wọ́n gbà fún yín láíláí olóṣèlú ló fi nǹkan ṣe wá olóṣèlú ni tó bá jẹ́ pé wọ́n ṣe ohun tó dáa ni sílùú fún wa bó ṣe kó ṣe rí ni ẹ mọ bá àbá ṣe máa gbádùn ni Libya bá a ṣe lépo ni wọ́n ṣe lépo wọ́n ń fáwọn ọmọ ìlú wọn lówó ok owó tí $312 million tí wọ́n ní wọ́n gbà ní ọwọ́ tí Amẹ́ríkà fún tọ́ndà padà fún Nàìjíríà lára owó tí Sani Abacha kó ibo lọ́wọ́ yẹn wọlé sí ok lẹ́yìn yẹn wọ́n ní wọ́n tún ṣẹ̀ṣẹ̀ sáìn kínní kan wípé ìjọba Buhari tún ṣẹ̀ lọ yá lóònù kan 800 kìíní kan bílíọ̀n àbí mílíọ̀n àbí kìíní kan dọ́là tí wọ́n ṣẹ̀ lọ yá again lẹ́yìn $312 million tí wọ́n rí ibo làwọn owó yẹn ń lọ sóyẹ kí wọ́n ṣẹ̀ sọ fún yín pé tẹ́ bẹ́ẹ̀ tí bó láyé fẹ́ sọ̀rọ̀ ẹ̀yìn ọ̀dọ́ ìná kò tí ì yé mi ìjọ wo lórí yín tó fẹ́ pé náà
ní sẹ́ǹsì tó fẹ́ ṣiṣẹ́ ìjẹ́ olóòtú ẹ̀kẹ́ fẹ́ mọ̀ wípé kò sí kankan tó lóṣèlú ó ṣe fún yín gbogbo àwọn fọ́stásì ọba ilẹ̀ Yorùbá yẹn wọ́n ti ṣètò kan ní lórí wọn èmi ti ṣètò rí lórí àwọn ọba yẹn mo lè fún yín táìtù ẹ̀kan lọ wò ó ok ẹjá máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tù àbí kí n sọ the next program ni ok ẹjẹ sáré kàn yan kẹ́ lè bá a mọ̀ ṣé ẹ mọ̀ wípé àwọn ọba wọn ò fọ́lò wa pẹ̀lú pé a fẹ́ gba Oòduà Republic ṣé ẹ mọ̀ pé wọn ò fọ́lò wa kò sábà kankan tó support wa o tẹ́ bá ń sọ fún pé ọba kan support kìíní kankan support irọ́ ni o yímú ni o yímú ege kò sábà kankan tó support o tẹ́ bá sọ pé wọ́n support lábẹ́lẹ̀ wọ́n ṣe pé kìíní kan lábẹ́lẹ̀ ẹni tó bá ti jẹ ọba lórí ohun gbogbo ni alẹ́ ìbá ni wọ́n ń pọba nígbà wọ́n bá dẹ̀ ṣe àṣegbé ni ṣùgbọ́n àwọn olórúkọ ẹ̀ ti yí constitution padà tọ́ba bá fọ́ọ̀mù báyìí wọ́n fi nǹkan ṣọba ẹja àgbì bẹ́ẹ̀ ṣùgbọ́n jẹ́ ìmọ̀ yìí pé gbogbo olóṣèlú pátápátá tó bá ti lọ bá ọba ni wọ́n máa ń fún ọba lówó tábọ̀ òsì gbọ́dọ̀ kọ́ ẹja sọ bẹ́ẹ̀ gbogbo olóṣèlú tí wọ́n wà nídìí owó Nàìjíríà tí wọ́n ń kó owó ìjẹ láti ọ̀dọ̀ wa níbí àtàwọn tí èsè ọ̀dọ̀ wa gan gbogbo wọn ni wọ́n lọ sọ́dọ̀ àwọn first class ọba ilẹ̀ Yorùbá tí wọ́n ń fún wọn lówó ṣé ẹ mọ̀ ní olóṣèlú tó ń fún àwọn ọba ilẹ̀ Yorùbá ní mọ́tò ni ẹ sọ yọba ilẹ̀ Yorùbá tó fowó ara rẹ̀ ra mọ́tò ẹ sọ iye ọba ilẹ̀ Yorùbá tó ń lo S-Class tó ń lo kinní kan jeep tí ó fowó ara rẹ̀ rà tó ẹ kó wọ ara rẹ̀ ló fi rà olóṣèlú ló fún wọn náà ẹ wá ní wọ́n sọ̀pọ̀tì wa wọn ò ní sọ̀pọ̀tì àwọn anìkẹ́ ẹjẹ́ ká mọ tá à ń ṣe tọ́ba kan bá lóun sọ̀pọ̀tì ó sọ bẹ́ẹ̀ lójú yín ni o ọ̀tọ̀ ni tó ń ṣe lẹ́yìn o ẹ má yà mú gún o ọba kò sọ̀pọ̀tì o ìtọ́jú ẹ̀ kò sí ìtọ́jú kan nígbà lọ́ba kí ni ó ti ẹ̀ kàn mí kí ni mo wá lọ́jọ́ ọba nígbà kí ni mi àti ìjọba kan dàpọ̀ wọn ti ẹ̀ mọ̀ mí débi pé mi kò ti ẹ̀ ní ìṣòro tí ó tì mí lọ́jọ́ ọba kan tí Ọlọ́run ní jẹ́rìí láyé mi ìṣòro ni mo sọ tí ó tì mí délé wọn Ọlọ́run ní jẹ́rìí láyé mi because ó believe pé àmọ́ ṣe program gbà yẹn tí àwọn Fúlàní ń pa àwọn Yorùbá gan tí mo sọ̀rọ̀ pẹ̀lú àwọn ọba gan àwọn tẹ́jọba lé lórí Fúlàní wá ń dún wọn pa wọ́n bí ẹran ẹ̀yin wá jókòó láàfin ẹ̀rí nǹkan kan ṣe sí wọ́n bẹ̀rù nìyẹn o ọ̀lẹ ni wọ́n nìyẹn o ọ̀lẹ làwọn ọba yẹn o wọ́n lè dá sọ̀rọ̀ wọ́n lè kọ́ Sunday Igboho tún sọ̀rọ̀ ó ní ẹ sọ pé káwọn ọba lè wá fún aláṣẹ ká lọ kojú àwọn Fúlàní yẹn ege Tinubu ni aláṣẹ tí Tinubu bá ti sọ Tinubu ò sì ní sọ̀rọ̀ àwọn bá náà ò sí ní kankan tí wọ́n ṣe wọ́n prefer kú Yorùbá máa kú ju kán sọ̀rọ̀ lọ kò sọ́ba lẹ́ Yorùbá kankan tó sọ̀rọ̀ Sunday Igboho tún ní ẹ fún aláṣẹ ní ká lọ ṣe kò sọ́ba lẹ́ Yorùbá kankan tó sọ̀rọ̀ pé ó yá ẹ lọ ṣe wọn lè dá sọ̀rọ̀ ọba wọn ti ṣòṣèlú wọn ti gbowó wọn ti pé kinní kan sáwọn ẹ̀dẹ̀ wá fẹ́ sọ pé wọ́n fẹ́ sọ̀pọ́tì yín àwọn jẹ́ pé tí wọ́n ti pè wọ́n kábíyèsí o Your Excellency sà ó làwọn àti Tinubu jọ ń ṣe sáwọn ẹ̀dẹ̀ sọ pé wọ́n fẹ́ sọ̀pọ́tì pé kí á kúrò nínú Oòduà Republic yín mú ẹ mọ̀ kára yín a ní láti dìde gbogbo ọmọ Yorùbá a ní láti jà fitafita a ní láti bọ́ kúrò nínú àjàgà ìdè tí wọ́n fi dè wá yìí tàbá sọ̀pọ̀ àfẹ́ bọ́ tẹ́ bá ń kárí àwọn ọba àlọ́ǹgì ẹ máa fura o ọ̀rọ̀ tẹ́ ẹ̀ bá ti fẹ́ kó bọ́ síta gbangba ẹ má fi lu àwọn ọba alẹ́ Yorùbá o èmi ò sọpọ́ dàlẹ̀ ni wọ́n o ṣùgbọ́n wọn ò sọpọ́ọ̀tì tá à ń ṣe o pẹ̀lú ìwà wọn pẹ̀lú ìṣe wọn wọn ò sọpọ́ọ̀tì tá à ń ṣe pa fẹ́ bọ́ kúrò nínú oko ẹrú tí wọ́n fi ṣe wá torí pé àwọn ọba náà ń bẹnẹfíìtì nínú òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà àwọn ọba alẹ́ Yorùbá ni mò ń sọ o bólóṣèlú ṣe ń bẹnẹfíìtì nínú one Nàìjíríà bẹ́ẹ̀ làwọn ọba alẹ́ Yorùbá ń bẹnẹfíìtì nínú one Nàìjíríà tó ló níye tí wọ́n ń gbà láti federal level ó níye tí wọ́n ń gbà láti state level ó níye tí gbogbo àwọn rep senators tí wọ́n fáwọn ọba ilẹ̀ Yorùbá ẹ má gọ́ o a ní láti já gbogbo àwọn dáńsọ̀ lórí Facebook ẹ má jẹ́ kọ́rọ̀ owó dé Facebook nìkan kí ni ìgbésẹ̀ tá a fẹ́ gbé bóun la ṣe fẹ́ rìn tá a ṣe fẹ́ jàjàbọ́ kí ni eré tá a gbọ́dọ̀ sá kí ni ṣíṣe
bóyá kí n treat program yẹn kí n dá treat lódìdí. Kí ni ṣíṣe láti kúrò nínú One Nigeria lọ sí Odùduwà Republic? Bóyá kí n treat ẹ̀ bẹ́ẹ̀, nǹkan pọ̀ lórí mi mo lè gbàgbé, bóyá kí n kọ́lẹ̀. Kí ni ṣe máa tẹ wo fídíò yẹn padà máa tẹ padà mọ̀. Kí ni ṣíṣe láti kúrò nínú One Nigeria lọ sí Odùduwà Republic? Tá a bá ń pariwo àti create awareness tó. Tá a bá ń ṣàwíyánẹ́sì a tún ní láti gbé àwọn ìgbésẹ̀ tó nítumọ̀. Akí ẹni tí ó jẹ́ olórí ilẹ̀ Yorùbá lásìkò yìí, Professor Banji Akíntóyè, tí wọ́n jẹ́ ara àwọn ìgbìmọ̀ àti olùdarí YWC Yorùbá World Congress, tí wọ́n ń jà fitafita lórí kí ọmọ Yorùbá kó ọmọ Yorùbá lè bá kó ní kó ẹrú ká lè lọ sí ilé wa. Èyí wà kó ní ọmọ kó jẹ́ pé gbogbo wọn náà ni ó yọ ọmọ ọmọ àlè máa ń wà nínú ọmọ o, kìí ṣe dandan ni pé àlè lèèyàn bí fún, ṣùgbọ́n màlè máa ń wà nínú ọmọ ọkọ. Ẹ má wo ti ẹni tó bá ń tẹ̀lé yín tẹ́ ẹ bá rí kó fẹ́ ya Késárì. Èṣù láwọn ọmọ ẹ̀yìn wọ́n sì mọ̀ pé inú náà làwọn ń lọ, wọ́n sì tún tẹ̀lé Èṣù pé ẹnì sọ ń bẹ̀ bàbá wa tẹ̀lé yín. Agbẹ̀yìn bẹ́ẹ̀ bó jẹ́ ó wà o, ẹ má gọ̀ ọ́, ṣùgbọ́n ẹ má gbìyànjú gbogbo tó lè fún wa ní tá à ń ṣe. Ẹ wo ẹ jẹ́ kí n sáré já yín, ẹni tó bá sọ pé kí ni wá àwọn náà mọ̀. Tá a bá ṣe ń dá dídá ẹ jẹ́ ká mọ̀ rú rírú. Tá a bá ṣe ń dá dídá ẹ jẹ́ ká mọ̀ rú rírú. Rírú ẹbọ ní gbé ni, àìrú rẹ̀ kì í gbé èèyàn. Tá a bá ti ń dá ẹ jẹ́ ká mọ̀ rú. Tá a bá ti ń ta ẹ jẹ́ ká mọ̀ tọ́. Ká ta ká mọ̀ tọ́, ìmọ̀ jẹ́ kó di ẹran onídìí ni. Ẹ jẹ́ ká mọ̀ gbìyànjú bá a ṣe ń ṣe yìí, torí pé wọ́n ní wọ́n dá ifá kan, wọ́n ní ká mọ̀ múra. Bóyá kí n tẹ̀ dá program mi ni mo fẹ́ treat báyìí torí Ọlọ́run. Wọ́n ní wọ́n dá ifá kan, ifá yẹn mo dùn yẹn èjì náà ló parí rẹ̀, ìkíní èjì ìkejì èjì, so òní méjèèjì tí wọ́n ní wọ́n dá, wọ́n ní ká mọ̀ expect ká mọ̀ gbáradì de ogun tó bá jẹ́ pé yóò wá. Àgbẹ̀kọ̀yà, Àmọ̀tẹ́kùn, OPC òkú o, ẹ má gbọ́ o, OPC òkú, OPC dúró, OPC níwẹ̀rà wà, OPC reformed wà, OPC aṣáàlẹ̀pẹ̀lú OPC Gani Adams fún báyìí, bóyá OPC Gani Adams àti OPC normal OPC ti Ààrẹ Ọ̀nà Kakanfò bẹ́ẹ̀ OPC ṣàjẹ́ mẹ́rin lọ ní báyìí, ṣùgbọ́n àwọn mẹ́ta ọ̀kan ni wọ́n. OPC níwẹ̀rà, OPC reformed ọ̀kan ni wọ́n. Sàdámù Arógundádé, Dáre Adésọpé àti Bẹ́yẹnsá ọ̀kan ṣáà ni wọ́n. Ṣùgbọ́n Ààrẹ Ọ̀nà Kakanfò ó ti di bàbá fún gbogbo wọn lásìkò yìí. Ẹni tí ó bá máa ṣe program yẹn, má jẹ́ kí n gbé ìsìnkú lórí ẹ̀ tó mi fẹ́ kọjọ́ lọ́pọ̀. Àti gbogbo ẹ̀yin tẹ́ bá lórí ọ̀fẹ́ àti àǹfààní láti wò wá, bó o ṣe ń wò mí jọ mọ́ ṣíà fídíò yìí. Gbogbo tí ó ń dùn ọ́ nínú láyé kò ní pa ọ́ lẹ́kún. Gbogbo tí ó jẹ́ ìkorò nínú ayé rẹ, Èdùmàrè ó mú kúrò nínú ayé rẹ, ìdùnnú àtayọ̀ ló mọ̀ rí. Ohun tó wá ń dùn ọ̀nù kò ní di kíkan. Bá mi ṣíà fídíò yìí. A ní ohun tó yẹ káwọn ọ̀dọ́ kí wọ́n derive nínú fídíò yìí, a fẹ́ kórí wọn pé á tuntun fídíò mi ṣe. Èmi àtàwọn ọ̀dọ́ a ní kan láti fẹjọ́, àní fíìsì orí wọn tó bọ́ọ̀lù yẹn, a ní láti fíìsì ẹ̀. Wọ́n gbọ́dọ̀ lè ronú jinlẹ̀, kì í ṣe pé wọ́n ronú, ṣùgbọ́n àti ronú jinlẹ̀ kí sense of reasoning wọn kó lè wà in accordance pẹ̀lú tó ń ṣẹlẹ̀ ní state tọmọ Yorùbá wà yìí. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Tó o bá ti tẹ̀lé, bó o tẹ̀lé wọ kòtò nìyẹn. Tó o bá ti tẹ̀lé ọ̀gá wa ní bàbá wa ní kíní kan ègbé, tó o pé gbogbo àwọn tó ń ṣe bàbá wa ní ọ̀gá wa dẹ́jọ́ ń ṣe, tó o pé gbogbo wọn ni wọ́n ń fẹ́ tí ọ̀gá yín ṣe. Lẹ́ẹ̀kan sí
dẹ̀yìn. Ọlọ́run ti gbé Professor Banji Akíntáyọ̀ dìde, Professor Banji Akíntóyè dìde. Kó dàbí aṣíwájú fún wa nílẹ̀ Yorùbá pé ó yá lọ kọ́ àwọn ọmọ Yorùbá kúrò nínú ogun wọ́n Nàìjíríà tí Fúlàní ń pa wọ́n. Kí Tinubu wá fẹ́ dàbí Fáráò láti stop Ọlọ́run. Ọlọ́run ó pàṣẹ fún Òkun Pupa bó ṣe pàṣẹ nígbà ní. Ọlọ́run ó pàṣẹ yóò ní kílẹ̀kùn ẹ̀ ṣí. Yóò jẹ́ kó wà láàrin gbùngbùn ẹ wà parun mọ́ ẹ bá ti lẹ́ẹ̀ni dẹ̀yìn. Ohun Ọlọ́run ni kì í ṣe èèyàn. Ọlọ́run ni ọ̀rọ̀ tó ń jáde èmi tá a fi ń gbé jáde Ọlọ́run ni. Kò sí kankan tẹ́nì kankan lè dá sọ. Ọlọ́run ni. Ó dàbí ok a máa padà síbẹ̀ mi fẹ́ fún 45 minutes náà tó 46 minutes ó dà bẹ́yẹn. Àbí àsìkò ya fi ń kí gbogbo ẹ̀yin tí ẹ lóore ọ̀fẹ́ àti àǹfààní láti máa wo fídíò Ayé Kò Tọ́. Mo fi Ọlọ́run tó dá ayé tó dá ọ̀run mo fi bì ọ́dọ̀ máa share rẹ̀. Ilé kókó ń tágbé ọmọ Yorùbá a ní láti relé kò sáàyè mọ́. Odùduwà gbogbo ọmọ Odùduwà nílé lóko àti lẹ́yìn odi àsìkò tó láti gba òmìnira kúrò lọ́wọ́ orílẹ̀-èdè amúnisìn ẹ já parapọ̀ láti gba òmìnira ilẹ̀ wa tí í ṣe ilẹ̀ Odùduwà. Gbogbo wa pátá ẹ já lọ sórí ìkànnì Telegram àti WhatsApp tiwa ìyẹn Odùduwà petition and poll láti dìbò àti láti fọwọ́ sí ìwé wípé ọmọ Odùduwà ni mí tí mo sì ń fẹ́ òmìnira orílẹ̀-èdè Odùduwà. Ẹ rántí pé àjòrè dàbí ilé o. Bẹ́ẹ̀ni. Ká parapọ̀ ká gba òmìnira ilẹ̀ wa ló tọ́. Ìkan parapọ̀ ìkan mọ́lé. Èèrà parapọ̀ wọ́n máa gìyàn. Ẹ jẹ́ parapọ̀ ọmọ Yorùbá. Ẹ jẹ́ kárí ilé là ń lọ àgbẹ̀ kan òrókòrókò kó gbàgbé ilé o. Odùduwà Republic ilé wa. Ilé là ń lọ àgbẹ̀ kan òrókòrókò kó gbàgbé ilé. Ẹ jẹ́ kárí ilé là ń lọ àgbẹ̀ kan òrókòrókò kó gbàgbé ilé o. Ẹ jẹ́ kárí ilé là ń lọ àgbẹ̀ kan òrókòrókò kó gbàgbé ilé. Ọmọ Odùduwà ẹ jẹ́ àrèlé wa èyí tí a ṣe lájò tó ilé ti yá o. Ẹ jẹ́ kárí ilé là ń lọ àgbẹ̀ kan òrókòrókò kó gbàgbé ilé. Ẹ jẹ́ ká jọ kéde fún tọmọdé pẹ̀lágbà o.